Ogun òṣèlú ó ti fẹ́ dìde sí olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́, èèyàn ọlọ́lá jùlọ Ṣèyí Abíọ́dún Mákindé, pẹ̀lú bí àwọn àgbààgbà àti alágbára olóṣèlú kan bá ṣe fẹ́ dìde ogun sí lórí tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tó gbà, tó sì jẹ́ pé wọ́n ti fẹ́ gbé ẹlòmíì dìde tí ó bá Ṣèyí Mákindé figagbága, tí ó tún bá náà tán bí owó lórí tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú APM tí ó gbà náà. Ẹ rántí wípé yàtọ̀ sí wípé ògbónágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní gómìnà Ṣèyí Mákindé, níṣe ni bàbá náà níṣe ni ó tó jẹ́ ọ̀kan lára àwọn alátakò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó ń fi gbogbo ìgbà tó fi ń tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n nígbà tí rògbòdìyàn tó wá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP Mákindé, tó yẹ pé ẹgbẹ́ òṣèlú náà ó pín sí ọ̀nà méjì, èèyàn igun méjì, tí igun kan jẹ́ ti gómìnà Ṣèyí Mákindé, tí igun kejì jẹ́ ti mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike. Ìní ọ̀rọ̀ mà dàrú mọ́ àwọn igun Mákindé lọ́wọ́, nítorí pé ilé ẹjọ́ àti àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC igun Wike ni wọ́n fòǹtẹ̀ lù, tí wọ́n ní àwọn làwọn dámọ̀ lábẹ́ òfin, èyí tó túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá fẹ́ díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP bí ò bá ti fi ti Wike ṣe, irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe rẹ̀ lásán ni. Nígbà tí àwọn Mákindé tán sì rí bí eléyìí bó ṣe léwu tó fún òṣèlú wọn àti àwọn ọmọlẹ́yìn wọn tó fẹ́ díje du ipò nínú ètò ìdìbò ọdún 2027, ìní wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn ọmọlẹ́yìn wọn láṣẹ láti kúrò láti lọ díje nínú ẹgbẹ́ òṣèlú míì. Ẹgbẹ́ òṣèlú tí Mákindé wá ní káwọn ọmọlẹ́yìn ẹ̀ kan máa lọ ní ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM. Ibẹ̀ ló sì ti fa olùdíje tí ó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó gbàjọba lọ́wọ́ ẹ̀, ìyẹn ẹni tó fòǹtẹ̀lù tó jẹ́ kọmíṣánná ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, ìyẹn ọ̀gbẹ́ni Bímbọ́ Adékànbí, ìní ó fà á sílẹ̀. Ṣá o, lẹ́yìn tí Mákindé tó ti fa gbogbo àwọn olùdíje sílẹ̀, ìní òun fún rẹ̀ ìlú wa kéde bóun fẹ́ díje du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀, tó sì kéde wípé òun ni òun fẹ́ ṣe ààrẹ ẹgbẹ́ òṣèlú APM. Lẹ́yìn tí wọ́n ti dìbò yan Mákindé tó ti gba tíkẹ́ẹ̀tì, níṣe ni ogunmà ti dìde sí Mákindé, táwọn alágbára ti dìde sí ọ̀rọ̀ ẹ̀. Ní báyìí níṣe ni àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APM kan ní wọ́n máa kóra wọn jọ, tó sì jẹ́ pé bàbá àgbàlagbà kan tó ti ń ṣe òṣèlú tipẹ́ tó jẹ́ ọmọ Haúsá, ìyún ọ̀mọ̀wé Ibrahim Waziri, òun ni wọ́n máa tún lọ fòǹtẹ̀lù báyìí pé òun ni àwọn fẹ́ kó gba tíkẹ́ẹ̀tì ààrẹ mọ́ Mákindé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú APM tí wọ́n kóra wọn jọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní gbogbo àwọn làwọn ti fòǹtẹ̀lù Ibrahim Waziri o, àti pé ilẹ̀ Yorùbá pàápàá Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ni wọ́n ti fòǹtẹ̀lù Mákindé, tó sì ní Ibrahim Waziri làwọn fẹ́ gbé kalẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé alága àgbà ẹgbẹ́ òṣèlú APM ti ní àwọn ẹni náà ń tanra wọn ní Mákindé làwọn mọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n tó fẹ́ dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APM láti fọ́ ẹgbẹ́ náà sí méjì, tọ́rọ̀ ọ̀hún tó sì ń dá wàhálà sílẹ̀ gidigidi.